Oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n ti ń fi èrò àti ìwòye tí wọ́n ṣọwọ́ o lórí orin tí Wasiu Ayinde K1 The Ultimate eléyìí tí ó ṣẹ̀ṣẹ̀ gbé jáde nínú láìfù rẹ̀ kan tó kọ tó fi ń sọ wípé ẹni lóyún kóyún sàrà ni o oyún kóyún sàrà ni. Kí ló fa irú orin tí Wasiu Ayinde ń kọ yìí? Kí ló dé, kí ló ṣẹlẹ̀ gan-an? Afẹ́kẹ́ farabalẹ̀ kẹ́ ẹ jẹ́ ká jọ gbọ́ àlàyé eléyìí tí a mú wá o kọ́rọ̀ ọ̀hún kó lè bá àyè wa ìdí tí K1 The Ultimate tó fi kọrú orin bẹ́ẹ̀. Tẹ́ ẹ bá gbàgbé, tẹ́ ẹ bá rántí wípé láti bí ọjọ́ kan sí méjì ó ní ọ̀rọ̀ kan tí ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára nígbà tí arábìnrin kan jáde tí ó ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ lórí ètò kan tó sọ wípé òun ní oyún fún K1 The Ultimate láwọn àsìkò kan tóun sì fi oyún náà bí ọmọbìnrin tórúkọ rẹ̀ ń jẹ́ Àṣìṣá, ṣùgbọ́n tí K1 The Ultimate tó kọ̀ láti gba oyún tó sì kọ̀ láti gba ọmọ. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà bó ṣe ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára, arábìnrin ọ̀hún tí í ṣe ìyá Àṣìṣá tí ó jáde sọ̀rọ̀. Ó ní ìgbà tí òun wà ní ọlọ́mọge ó ní òun ṣe alábàápàdé K1 The Ultimate níbi tí òun ti ń ṣerun torí pé hairdresser lòun tóun sì máa ń ṣe èékánná lọ́jọ́. Ó ní ìdíṣẹ́ òun ni K1 The Ultimate alábàápàdé òun o, tí K1 The Ultimate tó sì sọ wípé kóun wá láti wá mọ bá òun ṣe èékánná nínú ilé. Ó ní níbi ṣíṣe èékánná yìí ó ní ọ̀rọ̀ fẹ́ tí wọ láàrin òun àti K1 The Ultimate tó fi di wípé oyún wọ̀ ọ́. Ó ní kódà bí ọdún 7 àti díẹ̀ ó ní òun àti K1 The Ultimate làwọn fi jọ ń ṣe wọléwọ̀de kó tó di wípé ọ̀rọ̀ oyún wọ̀ o. Nígbà tí ọ̀rọ̀ oyún wá wọ̀ ọ́, òun bá sọ fún K1 The Ultimate pé eré tá a jọ máa ń ṣe ti doyún o. Ó ní K1 sọ fóun wípé òun ò ṣetán láti gba oyún o, òun ò ṣetán láti gba ọmọ kankan lọ́wọ́ òun. Ó ní K1 sọ wípé òun ò fi owó ńlá ránṣẹ́ sí òun tóun ò fi lọ ṣẹ́ oyún náà. Ó ní oyún náà ṣẹ́ o, tóun sì fi oyún náà bí ọmọbìnrin. Ó nígbà tóun bí ọmọbìnrin tán, òun tún padà lọ sọ́dọ̀ K1 The Ultimate wípé oyún ọjọ́ sí kò ṣẹ́ o, òun sì fi bí ọmọbìnrin. Ó ní K1 The Ultimate tún kọ̀ pé àlóhùn ò ṣetán láti gba oyún gba ọmọ kankan lọ́wọ́ òun. Ó nígbà tọ́rọ̀ yìí ti ń di wípé ó ti ń le, lòun bá lọ fi ọ̀rọ̀ lọ bàbá kan ládùúgbò, ìyẹn kábíyèsí àgbàkin. Ó ní kábíyèsí pé K1 The Ultimate lórí aago lórí fóònù. Ó ní wọ́n sì bẹ̀ K1 The Ultimate. Ó ní síbẹ̀ K1 The Ultimate kò gbọ́ o títí tọmọ náà fi dàgbà. Ó nígbà tó yá lòun lọ gbé ọmọ náà bá ìyá K1 The Ultimate nílé tóun sì ṣàlàyé bọ́rọ̀ ṣe jẹ́, bọ́rọ̀ ṣe bẹ̀rẹ̀ tọ́rọ̀ fi di ọ̀rọ̀ olóyún tó fi di pé òun bí ọmọ tó ń ṣàlàyé fún ìyá K1. Ó ní ìyá K1 ṣe bí abiyamọ lóòótọ́ torí pé ìyá K1 The Ultimate wọ́n sọ̀rọ̀ tútù fóun wípé òótọ́ ni pé K1 The Ultimate ló lọ́mọ torí pé ọmọ náà jọ K1 The Ultimate dáadáa. Ó ní látìgbà náà lòun ti ń báyé o, lòun ti ń dá tọ́ ọmọ títí di àsìkò yìí. Nínú fọ́nrán yìí ó ní arábìnrin yìí ti ṣàlàyé àwọn ọ̀rọ̀ tá a mú wá fún yín yẹn o, tí ó fi dé àrọ́wọ́tó K1 The Ultimate nígbà táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ṣíà fídíò náà, tí fídíò náà bẹ̀rẹ̀ sí jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára. Ó ní lẹ́yìn ìgbà tí fídíò ọ̀hún tó dé àrọ́wọ́tó K1 The Ultimate ni K1 The Ultimate bá jáde ló fi kọrin pé ẹni lóyún kóyún sàrà ni o, oyún kóyún sàrà ni. Orin tí K1 The Ultimate kọ
wípé oyúnkóyún sàrà ni ní àwọn èèyàn tí wá ń gbàgbé ẹni gbàgbá ọtí lórí ẹ̀rọ ayélujára. Kí làwọn èèyàn ń wí? Kí làwọn èèyàn ń sọ? Gẹ́gẹ́ bí ó ṣe tẹ̀ wá lọ́wọ́, Muritàlá Kafayat wọ́n ní so this man no dey use protection at all. Yínká Ọ̀yọ́ wọ́n ní Wàsíù ti fún ara rẹ̀ ní orúkọ tuntun bàbá Sàrà níwọ̀n ìgbà tó jẹ́ wípé kò jiyàn pé òun ni òun fún obìnrin náà ní oyún tó sì fi bímọ. Oyún obìnrin náà ló ń pè ní Sàrà, òun náà ti di bàbá Sàrà nìyẹn, gẹ́gẹ́ bí Mr. Yínká Ọ̀yọ́ ṣe sọ. Ṣèkó ní Ọ̀dẹ́wálé wọ́n ní kò tiẹ̀ sí ìwà àmúyẹ ọba lára ọkùnrin yìí rárá àti rárá, àgbàlagbà for that matter. Àwọn kan sì ń sun ẹkún ọmọ tí Ọlọ́run kò fún wọn ká tó sọ ti ẹni tí ó ju tiẹ̀ sí orí ààtàn. Òpònú àgbàlagbà. Ṣèkó ní Ọ̀dẹ́wálé ni wọ́n sọ yẹn. Aṣíwájú Fẹ́rànmi àwọn ní ṣebí K1 The Ultimate ló kọ orin pé ọmọ Nàìjà ẹ má ṣerékéré, erékéré ń doyúnkóyún. Òun náà ti ṣerékéré nìyẹn o, kí ó lọ gba ọmọkọ́mọ. Mosúnmọ́lá Florence àwọn ní K1 The Ultimate ó mọ nǹkan tí ń sọ o, ọ̀rọ̀ yé dáadáa. Ọládìméjì Ògúntọ́lá àwọn ní K1 The Ultimate onídòkúdò, ẹni tí ó bá dó ìdòkúdò á gba oyúnkóyún. Ṣé ẹ̀ ń gbọ́rọ̀ lẹ́nu ọba? Jumai Kazeem àwọn ní bàbá Fausa ti di bàbá Bomboy. Adékúnlé Muritàlá wọ́n ní K1 The Ultimate olórí gbogbo ọmọ ọba Ìjẹ̀bú Alhaji Chief Wasiu Ayinde Mayegun Olúayé is a special person. I salute you, sir. Adéwùmí Toyib Adébáyọ̀ àwọn ní Sàrà ní lóòótọ́ o, ẹni tó bá lóyún kóyún Sàrà ní o. Adébáyọ̀ Àdìgún wọ́n ní ó hàn gbangba pé bàbá burúkú ni K1 The Ultimate jẹ́. Àkọ́kọ́ ìwọ ló bá sùn, ọmọ rẹ ni, kí ni ẹ̀bi ọmọ ọlọ́mọ tí ó pè wáyé? Àbí torí pé o ní owó lọ́wọ́ ni? Ṣé ọmọ tí yóò sin ọ ni? Ọ̀rọ̀ ni o. Àáfàá Ṣínà ọmọ Òṣogbo wọ́n ní Ọkáreláé ó ti fún ara rẹ̀ ní orúkọ bàbá Sàrà. Ọpẹ́yẹmí Azeez wọ́n ní ọkùnrin yìí ti mọ nǹkan tó ń dánwò pẹ̀lú àwọn obìnrin ló ṣe kọrú orin yìí. Àwọn olójú kò mú ò lọ náà ló lè kó sọ́wọ́ ọrú wọn. Oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n ń fi èrò àti òye tí wọ́n sọwọ́. Àlàbí Bímbọ́ wọ́n ní kò mọ orí Olúwa ni o ló fi ń kọ ọmọ. Táíwò Ismail wọ́n ní I don't pity these groupies hanging around famous people. However, she can still take him to court for child support. Is there something like that in Nigeria, sir? Adánláwọ̀ Alice wọ́n ní ẹ kìlọ̀ fún kó tètè lọ gba ọmọ náà o, kọ́lọ́run má bàa bínú sí i, kó má fìyà jẹ obìnrin yìí o. Ayọ̀délé Abíọ́dún Evangelist wọ́n ní ọ̀rọ̀ bàbá yìí dàbí ọ̀gá àwọn ọmọ ìta, ó dàbí ọ̀rọ̀ àwọn ọmọ ìta ni, torí kò sí ìwà tí kò sí lọ́wọ́ wọn. Ẹ̀yin obìnrin kò mú ò lọ, ṣe rojú yín lóde. Dàda Olúwaṣeun wọ́n ní fatherhood is proud of you, sir. They want to marry rich man by trick. Enjoy your life, sir. I support you on this. You did not promise that you will marry her. Sàrà ní lóòótọ́. Oríṣiríṣi èrò àti ìwòye náà ni àwọn èèyàn fi ń ṣọwọ́ gẹ́gẹ́ bí ó ṣe tẹ̀ wá lọ́wọ́ tí a mú wá fún yín yẹn.
ọ̀rọ̀ yìí báwo ló ṣe jọ lójú tiyín? ta ni kábú? ṣé ìyá àṣìṣá tó tẹ́dí rẹ̀ lẹ̀ fún K1 The Ultimate ní kábú ni, àbí K1 The Ultimate tó bá ìyá àṣìṣá sọ̀rọ̀ fẹ́? ta ni kábú ta ni káyìn? ẹ fi ìwòye tiyín ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí. á kà ó á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀ gẹ́gẹ́ bí ẹ bá ṣe fi ṣọwọ́ sí wa. ẹ bá ní pín, ẹ bá ní share rẹ̀ kó lè káàkiri àgbáláyé kó lè rìn jìnnà dáadáa. Thank you. God bless you. ó ta social media àtúntìdé o. ká farere polongo iṣẹ́ ni la fi farasajẹ́ bí ìṣẹ́ṣẹ́ fún. ìdí rèé tá a fi ṣèdásílẹ̀ iléeṣẹ́ ó ta social media concept. iléeṣẹ́ tó mọ ti fún tẹ̀dọ̀ bá a ṣe ṣàgbékalẹ̀ fọ́nrán ìpolówó ọjà jingle production lọ́nà tí fi jẹ́ ìtẹ́wọ́gbà fáyé lórí rédíò tẹlifíṣàn tàbí social media. iléeṣẹ́ wa ó ta social media concept. àmọ́ oríṣiríṣi ọgbọ́n àti ìpolówó ọjà tó yẹ fún iléeṣẹ́ àtòkòwò yín, bó ṣe straight line tàbí dialogue, bó sì jẹ́ drama, poetry tàbí music format lẹ fẹ́ ṣe pẹ̀lú owó péréte. ó ta social media concept ní ẹ pè. a ní àwọn akọ́ṣẹ́mọṣẹ́ alóyin lóhùn voice over artist pẹ̀lú ohùn tó ta ṣánṣán. ọjà wo lẹ̀ ń tà, iṣẹ́ wo lẹ̀yin ṣe, irú kéde wo lẹ fẹ́ ṣe. ẹ pè wá bá wa sọ̀rọ̀ sójú òpó 07063291779. ibi gbogbo lọ́wọ́jà wá dé. ó ta social media concept níbi gbogbo nígbàkúgbà.